lóhun tí ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tó ní INEC dá orúkọ ẹgbẹ́ 5 padà tó túmọ̀ sí fún Adeleke, Oríyọmí àtàwọn míì. Àwọn aláṣẹ ẹgbẹ́ òṣèlú Accord Party ó ti kan sára sí ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn lórí bó ṣe dá ìdájọ́ ilé-ẹjọ́ tó ga tí ìjọba àpapọ̀ tó ní kí àjọ tó ń rí sí ètò ìdìbò ní Nàìjíríà INEC kó yọ orúkọ àwọn ẹgbẹ́ òṣèlú 5 kúrò nínú àkọọ́lẹ̀ rẹ̀. Ẹgbẹ́ òṣèlú Accord júwe ìdájọ́ náà bí ìmúdúró ìṣèjọba àwarawa, ìdájọ́ òdodo àti ṣíṣe ohun tó tọ́ pẹ̀lú ìlànà tó yẹ. Nínú àtẹ̀jáde tí alága ẹgbẹ́ òṣèlú náà Maxwell Ingudem tó máa fi léde ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday tí ń ṣe ọjọ́ 28 oṣù keje lẹ́yìn tí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tó máa gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ kà, ó máa sọ wípé ìdájọ́ náà rèé ó ti mú kí àwọn èèyàn kí wọ́n máa ní ìgboyà nínú ẹ̀ka ètò ìdájọ́ ní Nàìjíríà. Ó wá wòye pé ìdájọ́ náà rèé ó máa jẹ́ àrokò pé ìṣèjọba àwarawa ní Nàìjíríà ó lè kojú èròǹgbà láti yí ìwé òfin padà lórí ìdúróore ìṣèjọba àwarawa. Òun ní ìdájọ́ náà ti ṣe àfọ̀mọ́ sí àwọn ìfàǹfà tó ń wáyé lágbo òṣèlú Nàìjíríà tó sì jẹ́ atọ́nà pé àwọn èèyàn wọ́n sì lè ní ìgboyà nínú ẹ̀ka ètò ìdájọ́ gẹ́gẹ́ bí ibi tí àwọn èèyàn ti lè rí ìdájọ́ òdodo gbà. Ingudem ní ṣáájú kí ilé-ẹjọ́ gíga kó tó gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀, ìní ẹgbẹ́ náà ti pe ẹjọ́ kòtẹ́milọ́rùn tó sì dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà fún bíbu ẹnu àtẹ́ lu ìdájọ́ ilé-ẹjọ́ gíga náà tó sì jẹ́jẹ́ láti máa mú ìgbéga bá ìṣèjọba àwarawa ní Nàìjíríà. Bákan náà, ó ní olùdíje lẹ́gbẹ́ òṣèlú African Democratic Congress ADC Atiku Abubakar náà ó ti gbóríyìn fún ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn náà. Àtẹ̀jáde kan tí agbẹnusọ Atiku fi léde ó mà júwe ìdájọ́ náà bíi ìgboyà, ìfarajìn sí òótọ́ àti mímú ìdájọ́ òdodo wá sí ìmúṣẹ. Atiku ní bí ètò ìdìbò gbogbogbò ọdún 2027 bó ṣe ń súnmọ́ etílé, ó ní ó yẹ kí ìdíje òṣèlú kó jẹ́ ohun tí àwọn èèyàn tó máa pinnu fúnra wọn pẹ̀lú ìdìbò dípò lílo ilé-ẹjọ́ láti fi borí ohun tó yẹ kó má jẹ́ pé ibùdó ìdìbò ó ní wọ́n ti máa borí rẹ̀. Ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn náà àti ìdájọ́ ilé-ẹjọ́ gíga ìlú Àbújá kan tó fìdí igun Sẹ́nítọ̀ David Mark múlẹ̀ gẹ́gẹ́ bí aláṣẹ ẹgbẹ́ náà ó ti fi òpin sí gbogbo àwọn ìgbẹ́jọ́ tí ẹgbẹ́ òṣèlú náà ń kojú ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Ó wá tẹ̀síwájú pé èyí ti fìdí rẹ̀ múlẹ̀ pé ẹgbẹ́ òṣèlú náà ó ti ní àǹfààní láti kópa níbi ètò ìdìbò ọdún 2027. Ohun tí ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn yìí tó mọ̀ túmọ̀ sí ni pé gbogbo àwọn olùdíje lábẹ́ àwọn ẹgbẹ́ òṣèlú 5 tí ilé-ẹjọ́ gíga ti ní kí INEC kó wọ́gilé orúkọ wọn ó ní yóò lè kópa níbi ètò ìdìbò tó ń bọ̀. Èyí túmọ̀ sí pé Adémọ́lá Adélékè ti ẹgbẹ́ òṣèlú Accord yóò lè kópa níbi ètò ìdìbò sípò gómìnà tí yóò wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ. Bákan náà, ó ní Oríyọmí Hamzat yóò ní àǹfààní láti kópa níbi ètò ìdìbò sípò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́dún 2027. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa àwọn ètò wa lọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tí ń wò wá o, a kú iṣẹ́ tàná, a kú múra iṣẹ́ tòní. Àánú yóò fọ̀ nínú ayé mi àti yín, àmín. Ẹ̀yà Yorùbá World TV, ìkànnì tó sojú ọmọ kóòtù òjíire.